Hello, hello, ẹ̀yin èèyàn mi. A kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú alẹ́, a kú ìyálẹ̀ta, a kú gbogbo ibikíbi tí a bá ti ń gbọ́ mi níbi tí táìmù yín wà, níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ ṣé o, àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ tá a sọ àti ṣiṣẹ́ yẹn sẹ́yìn, tẹ dẹ̀ ti gbọ́. Tẹ́ bá tí gbọ́ kẹ́ tún lọ tún péèjì yẹn wò, Independent TV. Bẹ́ẹ̀ ni, Independent 7 TV. So, nǹkan tí mo mú wá fún wa nsìn ni pé, bá ṣe sọ fún wa pé Simi, àbúrò Naomi, Queen Naomi, wọ́n ní ó ń date àbúrò Ronke. Wọ́n ti ṣe cousin ni wọ́n náà pè ní àbí siblings ni wọ́n. So, wọ́n ní wọ́n ṣà ní family Ronke ni. Wọ́n ní Ronke ń gbojú ń gbẹ̀yìn. A mọ ohun tó fẹ́ ṣe. Bóyá láti get Naomi ló ṣe set trap yẹn fún Simi. Pé kó lọ, pé kí àbúrò ẹ̀ kó lọ approach Simi. A mọ ibi tí wọ́n ti pàdé. Torí Ọlọ́run ló mọ ọkọ ìyàwó ojú ọ̀nà. Bẹ́ẹ̀ ni. Now, Queen Naomi ò tí ẹ̀ mọ̀ rárá o pé Simi ń date àbúrò Ronke o, olórí Ronke o. Wọ́n nígbà tó wá yá pé ṣe ni olórí Ronke, màmá àgbà ìyá yẹn, ó mà ṣe. At least bó ṣe wà yẹn ó yẹ kó ti bí àwọn ọmọ, kó ti ní ọmọ, kó ti ní ọmọ tí ó ti ń marry, tó ti fẹ́ ìyàwó, tó ti fọ́kọ. Kí irú ìyá yẹn, irú olórí Ronke kó lanu gbàgà, kó máa sọ ìsọkúsọ báyìí lẹ́nu pé, àwọn Queen Naomi àti family ẹ̀, wọ́n olówó ṣá ná fẹ́ máa rí, wọ́n fẹ́ máa fẹ́. Orí Queen Naomi tó rí olówó tó bẹ́ sí, ó rí kábíyèsí, pé kábíyèsí ló lọ fẹ́ kábíyèsí. Pé family wọn wo ló lówó rí, tó lè dá mú 1 naira jáde, tán make owó rí. Tí ó bá jẹ́ ọlá kábíyèsí ni family Ronke, family Queen Naomi tó ń jẹ. Pé torí ẹ̀, pé Simi ó tún dìde, ó tún rí Suleiman àbúrò òun. Wọ́n ní Suleiman àbúrò Ronke yẹn jẹ́. Bí cousin ẹ̀ ní bí siblings ẹ̀ ní, Ọlọ́run ló mọ̀. Wọ́n ní ṣe ni Naomi. Wọ́n ní Ronke sọ pé ṣe ni Naomi bẹ́ mọ́ àbúrò òun torí pé àbúrò òun ní change díẹ̀ lọ́wọ́. Pé within 3 months tí àwọn méjèèjì ti ń court, tí Simi àti Suleiman tán ti ń court, pé within 3 months ó ti ná 20 million sí Simi lórí. Pé so ó tún pé olè, pé wọ́n ṣà ń wá rich man tó fẹ́ máa fẹ́. Pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀, pé níbo ni wọ́n ti rí irú ẹ̀, pé tí ò bá jẹ́ àwọn olówó tán lọ ń fẹ́, báwo ni family wọn ṣe fẹ́ rí. Tó pe Naomi pé no, Naomi ò rí tí ò bá jẹ́ kábíyèsí tó ń gbé family Naomi, pé níbo náà ti rí 1 naira, níbo náà ti rí owó rí. Pé torí ẹ̀, nítorí pé 419 tí olórí Naomi fẹ́ máa ṣe ló ṣe lọ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ kó máa rówó máa generate lọ́wọ́ àwọn èèyàn. Pé kí ná lè dá ṣe, pé níbo náà ti rọ́lá, níbo náà ti rówó, pé tí ò bá jẹ́ pé wọ́n lọ ń bẹ́ mọ́ àwọn olówó ọkùnrin. Àbúrò Simi náà ó tún lọ bẹ́ mọ́ olówó ọkùnrin tó jẹ́ àbúrò òun, tó ti spend 20 million fún Simi lẹ́nu 3 months tán jọ ń court. Ọ̀rọ̀ yẹn so gan olórí Naomi pé kí leléyìí nínú nǹkan. Nínú ilé níbo ni olórí Ronke, níbo ló ti rí gbogbo nonsense tó ń sọ sí family òun. Ṣé ohun tó jẹ́ pé kábíyèsí gan ó try gidi gan.
ó try rẹpẹtẹ láti get òun. Tóun sọ pé òun ò ṣe. Pé tí ò bá jẹ́ bí kábíyèsí ṣe rọ́párọ́pá rẹ́sẹ̀ tó ń fún disturb òun pé òun fẹ́ fẹ́ àfihàn. Pé tí ò bá jẹ́ pé Ọlọ́run tó kọ òun àti kábíyèsí papọ̀, pé ṣé irú òun máa sọ pé kóun lọ máa fẹ́ kábíyèsí. Pé ó ní mission. Pé ó ní mission. Kábíyèsí tún jẹ́ pé traditional man ni. Tó tún ṣe pé òun kẹ̀dẹ̀ rí Christian. Queen Naomi tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ láti kékeré. Wọ́n ròyìn wọ́n ní teenager ló wà tọ́lọ́run fi pe Queen Naomi pé kó lọ máa ṣiṣẹ́ Ọlọ́run. Iṣẹ́ Ọlọ́run náà ló gbé dé ààfin. Ká bá sọ pé bóyá Queen Naomi bó ṣe wà yẹn, pé nígbà tó rí kábíyèsí ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa. Ọlọ́run ti ordain ẹ̀ látọ̀run wá pé kó lọ máa ṣiṣẹ́ òun. Àti pé kábíyèsí bẹ́ẹ̀ bó ṣe wà yẹn, kí ló rí Naomi fún? Ẹ ṣáà mọ story yẹn. Tí Naomi, tọ́lọ́run wá sọ pé ẹni bí ọkàn òun lélẹ̀, ẹni tóun dẹ̀ máa fẹ́ lélẹ̀. Kò sí ìyàwó lọ́wọ́ kábíyèsí nígbà tó rí Queen Naomi o. Ṣé rí pé after Naomi ní gbogbo wọn ṣẹ̀ wá, girlfriend ní gbogbo wọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀ wọlé pé ọmọ kékeré ló ń jẹ látò yìí, ọmọ kékeré ló ń jẹ látò yìí. Bọ́n ṣe ń rapala wọlé tó ń bá Queen Naomi, tó ń bá kábíyèsí ṣe girlfriend and man friend. Gbogbo wọn ti lọ́kọ wọn. Ní Rónkẹ́ láti lanu gbàgà máa sọ̀rọ̀ sí family Queen Naomi. Wọ́n ní Queen Naomi wá bú sẹ́kún pé òun ni Rónkẹ́ ń sọ irú ọ̀rọ̀ báyìí fún. Nǹkan tí ò sí lọ́kàn òun, tí ò tiẹ̀ sí nínú agenda òun láyé òun ni Rónkẹ́ lanu tó wá ń sọ̀sọkúsọ sáà nítorí pé òun ò mọ bí àbúrò ẹ̀ àti àbúrò òun sinmi tí Suleiman fi rí sinmi. Pé 20 million yẹn tó tiẹ̀ dárúkọ. Pé títorí èlò ní 20 million. Wọ́n ní kẹ́ kí Naomi ní kẹ́ gbóṣùbà káre fún. A gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì o, a bá wọn gbé o, kò síbí kan tá ti wò ká tí ò bá jẹ́ nǹkan tá gbọ́ nínú ìròyìn íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní ká gbóṣùbà káre fún Naomi. Wọ́n ní Naomi kí ló gbọ́ ọ̀rọ̀ yẹn wá kọ check. Ló kọ check tó worth 20 million. Ó dẹ̀ tó wá fi 2 million lé láti fi tún fi ṣe jára, láti fi ó tún san lé. Pé òun ò fẹ́ mọ̀ bóyá 20 million ló ná fún àbúrò òun ò fẹ́ wádìí. Pé ṣùgbọ́n tí Rónkẹ́ ti pariwo tó ti sọ̀rọ̀ ìsọkúsọ yẹn jáde, pé òun tún wá ó san 2 million lé 20 million yẹn tó ń sọ pé Sule ná fún àbúrò òun. Pé láyé wọ́n ló kọ open check yẹn, wọ́n á fún wọn rán sí wọ́n fi rán èèyàn pé kán lọ fún Rónkẹ́, olórí Rónkẹ́. Wọ́n ní wọ́n fi shut ẹ̀ mouth. Pé ká gbóṣùbà káre fún Queen Naomi. Queen Naomi tó jẹ́ pé ẹ̀mí mímọ́ ò ṣeun. Èló ni Rónkẹ́ ní lọ́wọ́? Family Rónkẹ́ wo ló lè tọwọ́ bàpọ̀ fún bínú dá owó padà fún èèyàn bẹ́ẹ̀ yẹn? Ṣé Rónkẹ́ ní 20 million lápò? Ṣé kábíyèsí tó sáré lọ fẹ́ tó ṣe kíni? Ṣé kábíyèsí lè wo ohun ṣoṣo kó fún ní 20 million tó wá pé kábíyèsí nífẹ̀ẹ́? Ẹ̀yin tó jẹ́ pé ṣe lẹ fi ọkọ yín lẹ̀, tẹ wá sí ilé kábíyèsí, tẹ̀ ń wá ogún ológun, tẹ fẹ́ tẹ̀ bàtí, ẹni yẹn ò kúkú love yín. Ẹ dẹ̀ fẹ́ ní kíni? Ẹ fẹ́ ní tipátìkúùkù. Ṣé àṣírí yín ò ti tú báyìí? Àṣírí yín ti tú torí tí kábíyèsí bá lè dash ẹ ní 20 million, ìwọ náà máa yangàn pé kíni? Kí ni blessing tẹ ṣe fún kábíyèsí? Gbogbo ẹ̀yin tẹ fẹ́ kábíyèsí kò sí blessing kankan látọ̀dọ̀ yín. A ti ẹ̀ dúpẹ́, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Queen Naomi. Ó mú blessing, ó mú oríire, ó mú ìbùkún, ó mú ìbùkún látòde ọ̀run, ó mú wá fún kábíyèsí. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ yìí
A ní lè ṣe gbogbo àròyé yẹn sí torí ó máa long. Màá ṣe àṣeparí ẹ̀ fún yín ní gbogbo ìsọkúsọ tó ń sọ wípé Rónkẹ́ ń sọ against Queen Naomi. Ẹ̀yin èèyàn, ẹ bá mi share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá subscribe ẹ̀. Màá fún yín ní details. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.